Mo máa kí yan nílé òkè ọmọ Gẹ̀ẹ́sì orúkọ mi gẹ́gẹ́ bí santi mà ní ìkànnì Gyaruwe TV Diary. Oyo bá ta kókó àbórí nájú wọ́n lè má bèrè nùgbà mú ẹni àti ìtàn wa ìyẹn gbọ́dọ̀ lọ lẹ́ni kí a mú wa àkókò olókè. Bó bá lọ yí ìlú tán ní òrà gangan wà gbọ́dọ̀ máa fẹ́ kìra ń fa àwọn àkókò olókè ó gòkè ìtajà òkú bó tó wá ojú òkè láì níbẹ̀ kò nǹkan ní à ń fọ ni bó lọ́ọ́ làdó ní ìlàdó náà wọn nǹkan ní à ń fọ ni bá mi mọ́ máa kí ẹ o àbá wa kí àyàn ẹ̀ wò wá nínú ilé àdárúkọ àdá kí àyàn wò wá nínú ilé. ẹlẹ́ àti wa. àwọn yẹn wò ngán nílé ẹ wò ngán lórí afẹ́fẹ́ nílé ẹ. ẹlẹ́ ènìyàn mi. àdárúkọ ngán. orúkọ tí wọn bẹ́ẹ̀ ni àtòyè yìí à ń jẹ ní olúwara ń bẹ yìí. èmi Ọlánìyàn Ọláṣe ní ọmọ ọ̀fẹ́ tán. kóyè yá jẹ bàbá. ọlọ́jà ní ìjókòó ọjà ọlọ́jà ìjàyè ọ̀fúnjókòó ọjà. òkè tí ìjókòó ọjà ní ọ̀wọ́n ọ̀nà mátọ̀sọ́ ẹbẹ́ lọ mátọ̀sọ́ náà wọ́n kò sí bá mi àgbà jí ń dà o. Bàbá mo ti fọ́ ìgbà kan fẹ́ bẹ̀rẹ̀ pé nígbà bá a lọ òrà náà wọ́n ìgbà wọn fẹ́ kéra wọn fa àwọn máa kókó olókè ó gòkè ìtajà òkú ìjókè láà fẹ́ kéra nǹkan ní à ń fọ ni. ìlàdó àkèrà ìkànnì mátọ̀sọ́lá ẹ̀fẹ́ kèrà gan ìkànnì àwọn àtúfọ̀ ni ìjẹ́ dàtó lọ́ọ̀bẹ̀ dàtó ẹ̀tọ́ kó lọ́ọ̀bẹ̀ ìbáṣepọ̀ kan so ó wà láàárín yan ní àkókò lókè ká mọ̀ pé àkókò yìí gan nígbó ta kó ń bẹ̀ àwọn tó sóòrò àwọn aláìfara àìtàn àkókò láìtúra ó tún jẹyọ nínú ìtàn wa náà sóòrò kí àkókò yìí gangan sí ọ̀kan náà ní ìṣẹ́tí kìra tura o tí mọ́tò sọ ò ti jókòó ọ̀kan tó nẹ̀ ní. ó ní bò yí okó bàbá ti bò ẹ̀gúsí àbí urú ó ní bò yí okùn ẹ̀ ti fà dé fà káàkiri. àkókò ẹyọ kan ṣó ní èpè méjì. èpè méjì. ṣùgbọ́n ọmọ ìyá bí ọmọ ẹgbẹ̀rún yìí ayọ́lá dóhì mátọ̀sọ́ àkókò nẹ̀nẹ̀ ìyódó ìlànà àkókò nẹ̀nẹ̀ rúra dédé wá ti wáyé. rúra. bẹ́ẹ̀ni nùra yẹn ẹ̀dọ́rọ̀ àwọn àyìn náà ra yẹn àwa ọ̀dọ́fẹ́ àwa wáyé ojú òkè nígbè nára ẹ̀dọ́rọ̀ ọlọ́ọ̀làdó lára ọmọ ọ̀dọ́fẹ́ ọ̀rá ńlàdó ẹni tó wà ní mátọ̀sọ́ ọmọ àkókò wa ń bẹ̀ yẹ pé ọmọ ọ̀dọ́fẹ́. Bàbá àkókò yìí dàbá tó rìn ọwọ́ Òkè Ọya náà wọn ní ti ìpínlẹ̀ Oǹdó ń bí a gbọ́ pé àkókò àkùngbá àkókò ìkàrẹ́ àkókò ìfira àkókò òkè àgbẹ̀ àkókò bí sì yẹn lọ ìkànnì àtúrà. ẹ ṣe gan òun jẹ́ bí sọ̀rọ̀ nípa pé bàbá bòórú wẹ̀dọ̀ ká tàn káàkiri àwa máa di mọ́nù ẹ̀rí náà kókó lókè náà wọn òkè náà wọn àti wáyé níyà Ọ̀kàbò níyà nínú ìyọ̀wọ̀n àkókò ti wá bàrìn wá títí gbẹ̀já tó ìbòyà tó inú rà ọ̀nà iye máa tó òdùgbọ́n máa tó rà. olùsẹ̀ yìí a máa àkókò mọ́ usẹ̀ kan yóò ìyá máa àkókò mọ́ pàtó kóró usẹ̀ yẹn gangan. ó ní àpò olùsẹ̀ ti ẹ̀rìn bọ̀tẹ̀ àyàn má tèmi bẹ́ẹ̀ yìí mo ìyọ́nà fún mi ni pé agbẹ́ igi léèrè. ẹgbẹ́ igi. máa họ igi da ènìyàn yìí kan lè sọ̀rọ̀. ok àwọn ọ̀dà ènìyàn. àwọn nílẹ̀ yìí adé àlèrè. ọ̀rọ̀ nùkan tó sóyè kàlẹ́ fọ ni. bàbá gbogbo ẹ̀yìn àrí bàbá láàánú. ìgbà yẹn máa fọ àyìn tó bá kun ọkàn ní àkókò. ọdẹ yẹn ń jẹ. a jẹ pé ọdẹ yẹn ṣe. ọdẹ yẹn ṣe wáyé. dàtú wà fọ àwọn àkókò ìwà nọlé dàtú lè fọ ọ̀hán á di pé ìrìn àkókò ìjù rẹ̀ sólóòótọ́ ni. òótọ́ dẹ̀ ni o. òótọ́ ni ọmọ wa yóò bá ti jẹ́ ajá imú
torí ó ṣe yọ pópópópó. àbí tó pò rẹ̀ kéré ó fà. èsì rẹ̀ yé wọ́ lẹ̀ ẹranko yóò ní ẹranko rẹ̀ yóò ní pẹ́. a ti gbọ́ bí ṣe kàn yà wá lé pé èsù rẹ̀ yóò wọ́ lẹ̀ èsì rẹ̀ yóò wọ́ lẹ̀ òun rẹ̀ lílà yẹn bọ́ọ̀lù bá jẹ́ yóò lọ́mọ dàbọ̀ nìṣọ́ àkókò ìyá yẹn ó dẹ̀ nẹ́gùn yóò lè gún ayé pé ìwọ àkókò bóbó ni ṣùgbọ́n àti igogo. àti ruru àwọn àfọwọ́njí pé nǹkan ra yìí àkókò ló lè bọ́ ní jàlé pé àkókò nínú oríkì yẹn á di pé àkókò ó torí àkàrà ó gbé àrò ẹ̀ náà fẹ́ràn àkàrà tó. tó dọmọ ìyá bí yéye ó fà yín ẹwọn kàkẹ́ alẹ́ tó ti ìkàrà àní àdèdè má lẹ́lẹ̀ dímàlámù tó ń yà máa wá rúgbó jẹ́ ọkàn wẹ́yẹ̀ ó lè kẹ́ àkókò yóò fẹlẹ̀ níjọ́ rẹ̀. kò sí bà mí. ọmọ ìyá kó àgbà yẹn níbẹ̀ tí kébẹ̀ àkàmú àkàrà lé wọn wọ́ àwọn àkàṣeré. gbó torí àkàrà ó gbéra ó sì bà mí di àtó lọ. àtúkò aṣọ iná igun láàánú bòye àpébọ iná arigun. inú ariwo. aṣọ yẹn àpè orí èpè aṣọ níjọ aka ó dà wọ̀ náà kára wọn pẹ́ bàbá dẹ̀ nánà ń bẹ ọ̀dà aago tó títì náà wẹ̀. orí èpè ṣe yọ àti dọ́lẹ́jà ti mójú ẹ̀ lédè. bọ́tẹ̀ àwọn amadé kan yẹ tó mọ̀ ọ́. ẹ̀ mọ́mọ́. bàbá ahùnmi àwọn àkókò ìwà náà kì ohùn mi tẹ̀bà mi pa ayan orí ìkè àkókò dẹ̀kìyàn àkókò olókè ẹ̀ ó gòkè ìtajú kú bàbá mi ká bàbá mi rò. ẹ ṣe gan bó ṣe ọmọ ni a fẹ́ kì. bẹ́ẹ̀ni. bó dẹ̀ sí pé ìkejì ni a fẹ́ kì. àkè àkókò ọmọ àkókò olókè àmúgùn ọmọ gòkè máa tajú kú ọmọ rẹ́yìn ṣe kó yára nírun ọmọ méjì tán kan gòdè sá mẹ́fà ọmọ abẹ́rẹ́ gúnjẹ ọmọ pàákàlà sọ̀rọ̀ ọmọ mẹ́bí ṣèrè dọ̀ràn gógó ẹbí ṣe ìṣẹ́mú ẹgbẹ́dọ̀ jẹ́ òṣùwọ́n ní ayé àtọ́jọ́ ìṣẹ́mú dọ̀ràn gógó ọmọ jimá òbí ẹ̀ ògè ẹ̀lú ládé igi lílà ìjọ òrùn kọjá yóò bá kú tọjà apáyé wájú mọ́ ló ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ jòjò pàjìmá lóye jẹrẹ. ó sì bá mi mo kéye àtúgbọ́dọ̀ bí pé ó tún yàtọ̀ pé ìkà òun ní ara ní àkókò tí ojú òkè o tí olùtọ̀ kò ra o tí ìlàdó o gbogbo takò náà wọn ò dédé ń pé ọkàn ni pé dẹ̀gúsí bá ti fò ṣe tán ká ní àgàtà fún àpèjúwe rẹ̀ yẹn o àti bí ọmọ alákàdó owó àti tìmátọ̀sọ́lá ẹ̀ bàbá ti fò rẹ̀ bàbá wo ṣe é nígbà kan mọ́ bàbá wa kẹrin ló ní dàda orúkọ mi. a máa ṣe bàbá a ṣe wà àǹtí a ṣe wà ènìyàn wa mo kí n hàn àkáàbọ̀ ayé hàn dáadáa àṣeyí báyìí lọ ní agbára lọ́hùn kẹ ògo má dàn ká yọ o àwọn ọmọ wa dédé dàn ká yọ o iléeṣẹ́ wa nìkan èdè níbàjẹ́ àlàáfíà ká bá dédé wa pé èmi Ọlánìyàn ọmọ Ọláṣẹ́ní àkókò olókè ọmọ gòkè màtájú kú ọmọ rẹ̀yìn ṣe kó yára nírun yèmí kẹ jẹ́ ní wọ́n fún. kò ṣe bá mi ọ̀hún náà ti gbọ́ ẹ ni àmọ́ àkókò olókè ìṣẹ́tírí ní ìkànnì Garo TV Diary pé ẹ bá ti ṣe ó bá kù dàtó nínú ìtàn wa ìgbọ́dọ̀ lọ òun yà mú jọra òun àmú yàtọ̀ ara òun náà gbọ́dọ̀ ká sí ni àmàkí ń bẹ̀ ọ́ wọ́n ti rí àmàkí àwọn àkókò olókè ń bẹ̀ ọ́ àlẹ́ o.